لبيك اللهم لبيك. Tẹ́tẹ́lọ àjìnìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi dáná yọ̀nà àtàbúlàtọ̀ ní kẹbálọ̀. Tẹ́tẹ́lọ àjìnìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi dáná yọ̀nà àtàbúlàtọ̀ ní kẹbálọ̀. Kò sí èméjì àmọ̀kẹ́, ó dá mi lójú gedegbe. Wá ṣiṣẹ́ àjìlá ṣe pé hospitality wọ́n dúró. Accommodation wọ́n jẹ́ bàbá. Ticketing and reservation, consultancy services. Destination advice pẹ̀lú tourism iṣẹ́ wọn ni group tours arrangement. Mo fẹ́ lọ àjì pẹ̀lú múra wa wọn ni mo mọ̀ tó lè bá lọ. máa bọ̀ ní Al-Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Lut road Sùúrùlérè Lagos telephone 0803-512-4441 tàbí 0802-396-3632 ọ́fíìsì wọn tó wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Al-Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. láti irin sá ọdún ní ẹ̀sán ìfọlọ́kọ bọ̀ fún àkọsílẹ̀ nǹkan tá à ń ṣe orúkọ ẹlẹ́kùnrin sá. Solomon Abiodun májẹ̀kódù lórúkọ mi tí àwọn èèyàn máa ń pè ní bàbá kékeré bàbá aládàlú. bàbá aládàlú. Of the whole universe. the whole universe the whole world. Any other one is counterfeit. any other bàbá kékeré bàbá aládàlú. Counterfeit. fake ni fake ni. yà ẹja bẹ̀rẹ̀ báyìí kí ló dé ọkọ gbé wálé náà kàtẹ́ múlá ti bẹ̀rẹ̀ kí ló gbé wá sílé. ẹ ṣe kábàdọ̀ nǹkan ni jẹ́ mo ní ṣíṣe kan ní ṣọ́ọ̀ṣì wa ṣùgbọ́n èní kọ́ la fẹ́ ṣe kinní yẹn but nítorí ti Ọláyínká Quadri tó jẹ́ èní ní ọjọ́ ìbí ẹ̀ èní gan mo dé láti Amẹ́ríkà ẹ̀dá wo ṣe máa rẹra pẹ̀lú gbogbo hour sílẹ̀ tí gbogbo plane yẹn ṣùgbọ́n àpọ́nlé lára ń fẹ́ Ọláyínká Quadri kì í ṣe ọ̀rẹ́ àná kì í ṣe ọ̀rẹ́ ìjẹta àti ẹ̀ṣọ́ ọ̀rẹ́ máa ti dọ́mọ ìyá pé childhood friend ló jẹ́ sí mi so kí ni ká ti gbọ́ òun gbọ́ ara kò ẹ̀ sẹ́ẹ̀ pé máa wá ó sọ pé kì í má bọ́dà pé ó lè ti rẹ̀ mí àmú ni mo ti gbọ́ so bó ṣe débí yìí ó surprise òun gan bó ṣe rí ni àpọ́nlé lára ń fẹ́. ní ọ̀rọ̀ kan ọ̀rẹ́ yín pé 65 lé ní kí lè fẹ́ sọ fún gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Àgbàlá ń dà yìí lágbára Ọlọ́run mo gbà ládùúrà pé a ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé nínú owó nínú ọlá nínú ìdẹ̀ra nínú àlàáfíà ògùn ọ̀rọ̀ tó máa ṣe Ọlọ́run ti gbélékè o Ọlọ́run ti pọ́nlé Ọlọ́run ti gbéga kò dẹ̀ ní wáyé láéláé. bàbá mùsọ̀rọ̀ ìpinnu wádùn láti rí yín Olúwa ṣe. Amẹ́ríkà lẹ wà ìrírí yín bẹ̀yẹn báwo ló yẹ rí ìrírí yín bẹ̀yẹn báwo ló yẹ rí ìrírí yín as a celebrity táwọn èèyàn ti mọ̀ ń bì àkàndé ògbẹ́dẹ́ àkàndé àrí bàbá nù fíìmù bàtà wà gbalẹ̀ wà lamẹ́ríkà experience ní Amẹ́ríkà báwo ló yẹ rí. ìrírí tó dáa ni mi ò dẹ̀ fìgbà kan kábàámọ̀ rí pé mo ẹ̀dọ̀ síbẹ̀ ní àkọ́kọ́ ìrìn àjò ẹ̀dá Ọlọ́run nìkan ló yé ní ẹ̀kejì àwọn àgbàbọ̀ ní ibi orí dání sí là á gbé bó ṣe end of sí Amẹ́ríkà kò ṣẹ̀yìn Ọlọ́run ẹ wò ó Nàìjíríà ló dagun báyìí nísìn nígbà táwa mi ti pa à ń ṣeré náà à ń ṣeré adẹ̀ ń rí jẹ a ò la ṣùgbọ́n àlánúlẹ̀ ṣùgbọ́n ẹ wá bó ṣe wá rí nísìnyí gbogbo ẹ ti wá di wọ́ọ̀lù kọlù ọ̀hún yẹn lóòótọ́ à ń ráyè ṣeré ibi tí mo wà ó jìnnà sí ìgboro káwọn bá béèrè pé bó ní wà ń bẹ̀yẹn màá ní mo sá fún ẹ tó ni tó kó jìnnà gan àwọn fún ìtọ́ba ìṣẹ́bá tí wọ́n bá ń ṣe lọ́hùn yẹn àwọn tó bá súnmọ́ àbí àwọn tó yẹ pé mo láti tijú wọn láti lọ ni kò sáyé ẹ̀ iṣẹ́ ni and God so good life bẹ̀ yẹn ó wà òkè gan wọ́n ní òfin wọ́n dẹ̀ ń tẹ̀lé òfin àwọn tó ń ṣe òfin wọ́n ń tẹ̀lé òfin kò dàbí ọ̀dọ̀ wa mi pé àwọn tó ń ṣe òfin gan ló tún rí òfin gbogbo tó ń pa á kú lọ nìyẹn kọ́lọ́n kó bá túlù wá ṣe. bàbá eré ìtàgé báyìí ìbò wa ló àti pé pé musa fún ẹ tó níbi tẹ́ wà but eré ìtàgé ṣe gbogbo ski yẹn gbogbo ọgbọ́n yẹn gbogbo knowledge yẹn ṣe ẹ̀yin ń lò. olóòmù sọ lẹ́ẹ̀kan ṣẹ́mọ̀ àwọn èèyàn wa
wọ́n fẹ́ ṣe produce film ní Amẹ́ríkà wọ́n máa sábà lò sí New York, Maryland, New Jersey, and when we talk of New York síbi tí mo wà ní Ohio is 12 hours drive. Ẹ sọ fún mi ẹni tó wá sí New York tó fẹ́ produce film èlò ló fi produce film tó wáyé pé lórí artist kan tó jẹ́ èmi asanwó plane àbí tó wá ní kí wọ́n drive láti Ohio wá sí it's not possible asanwó plane asanwó hotel asanwó àjíjẹ àti mu àtúnsanwó iṣẹ́ lórí artist kan ó wù wọ́n but ìnáwó yẹn ti pọ̀ jù I cannot blame them. So àfàwọn tó ń kó bá súnmọ́ wa bí irú Indianapolis gbàmí Maryland is 8 hours drive mo ti lọ bá wọn ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti gbé ọwọ́ sókè pàtó tó stage kan ẹ̀wá ó tó gẹ́ àgbà ni mò ń dà tẹ́ẹ̀bà sì ti ra flight mi ò ní wá so ohun tó fà á nìyẹn tẹ́ pé mi ò lè má bá wọn ṣe bí ti tẹ́lẹ̀ mọ́. so that way compare now ìgbé ayé ibẹ̀ yẹn ó rọrùn ju ti bí lọ. ẹ má yẹ ká tọrọ ajẹ mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn ṣe òfin wọ́n mọ òfin wọ́n dẹ̀ ń tẹ̀lé òfin níbí yìí ní ọ̀hún yẹn ó bá jẹ́ president ni mo wí tó bá ṣe nǹkan tí ò bójú mu wọ́n máa gbé ẹ níbí yìí bẹ́ẹ̀ ṣe wá sí ẹ lọ síbi kan fẹ́ lọ wáṣẹ́ kí ọmọ sẹ́nitọ̀ kan lọ síbẹ̀ kó lọ fẹ́ wáṣẹ́ qualification tẹ́yìn ní ó ju tọmọ sẹ́nitọ̀ yẹn lọ wọn ò ní gbéṣẹ́ yẹn fún yín so ẹ sọ fún mi kí la fẹ́ move forward lọ́hùn yẹn kò sí tó jẹ́ bẹ́ẹ̀ o bá jẹ́ ọmọ sẹ́nitọ̀ bá jẹ́ ọmọ gọ́fúnọ̀ don't care ikọ̀ ọ̀rọ̀ àti gbogbo wọn ní lọ́hùn. ẹ sọ àwọn ọmọ wa tó wá fẹ́ jápa ńkọ́ ẹ bọ̀ ló fẹ́ jápa ìpínkà fẹ́ jápa mú ìwà ẹ̀ kí n jápa. tọ́lọ́run bá ti kọ́ bẹ́ẹ̀ tọ́lọ́run bá ti kọ́ bẹ́ẹ̀ pé yes ibi tó máa end up sí nìyẹn ẹ lè hold ẹ̀ ok ṣé ìṣáàjì kékeré mo ti lọ síbẹ̀ mo ti dàgbà lọ sí Amẹ́ríkà náà ìgbà tó lọ sọ pé ó máa bọ́ sí nìyẹn kì í ṣe èmi babaláwo kọ́ ló ní máa lọ sí Amẹ́ríkà kì í lè ṣe wòlíì kì í ṣe aláàfáà kankan Ọlọ́run ni. so ẹni tó bá rọ opportunity ẹ kó jápa o. pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí tọ́lọ̀ bá tún kọ́ mọ́. tọ́lọ̀ bá ti kọ́ mọ́ ni kó tó gbé ìgbésẹ̀ kó wò dáadáa mo sọ fún ilé ẹ̀kọ́ mi lọ sílé babaláwo mi lọ sílé oníṣègùn mi lọ sílé aláàfáà àbí wòlíì kankan Ọlọ́run kọ sí mi ló ó fi wọ̀n mí ni ààrẹ ń pè ó ń dífá tífá bá fọre táàdù bá fọre ńkọ́ nígbà tó lọ sọ pé ok o ti tó àsìkò kí n lọ why am I to say no àmúdúpẹ́dọ̀ Ọlọ́run. àwọn kan sọ pé bàbá ti di wòlíì wọ́n lè ti di wòlíì. wòlíì náà mi ì ṣe wòlíì o mi ì ṣe wòlíì o ṣùgbọ́n àgbà ni mi nínú ìjọ. ìjọ wo lẹ́ ń lọ sà. ìjọ Kérúbù àti Séráfù ni. ẹ sà lára àwọn tó di àjìṣẹ́ra nínú sẹ́yìn ní tẹ̀bẹ̀ láti kékeré tẹ̀lẹ̀ sí débi tó ayé fi mọ̀ yín kárí ayé ipò tíṣẹ́ náà wà lásìkò tó tẹ́ ń lọ́rùn ẹ̀sálẹ̀ ìtọ́dọ̀ wá ń bì. kò tẹ́ mi lọ́rùn tẹ́ bá ní ká wo dáadáa ẹ má ẹ̀ka tanra wa jẹ ẹ sọ fún mi àwọn tó tọkùnrin àwọn ní producers ẹ jẹ́ káwọn bíi mélòó kọ́kọ́ jáde pé owó táwọn ná sórí fíìmù tó produce àwọn ń rí ojú owó ẹ yẹ kó jáde kó wá sọ àti sọ èrè o àwọn owó táwọn fi ṣe fíìmù yìí o àwọn rówó yẹn padà how many of them ẹ sọ fún mi so ibi tíṣẹ́ yẹn tó dé nìyẹn kí lọ́nà àbáyọ I don't know Ọlọ́run ló mọ̀ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèré kò ṣàjèjì sí mi mo ti ṣe assistant general secretary ẹgbẹ́ fún ọdún 8 so mo mọ nusa nǹkan gbogbo àríṣà ẹ̀ ṣùgbọ́n ibi tí tó ń lọ yìí I don't know how many people wey produce nísìnyí àwọn tó ń produce ṣọ́ ń rówó wọn. dẹ nípa àwọn mìíràn tó ní àwọn obìnrin wa wọ́n ń bọ́ra lẹ̀ wọ́n ń tẹ́kíní ẹ̀yin ò dé bẹ̀rẹ̀ báyìí. ìròmọ tó ti rí yẹn o wọn ò fi àwọn tí a bá níwájú wọn ò fi yẹ kọ́ àwa mo dẹ̀ mọ̀ pé ẹ mọ olóògbé tó jẹ́ ìyàwó mi
bẹ́ẹ̀ni tóyìn má yẹ kó dùn mí bẹ́ẹ̀ni mi ò rò pé ẹni tó kó ṣe rí kó bọ́ra lẹ̀ rárá abàgbẹ́ kí ni tẹ̀bí ìyàwó ẹ̀ náà gbà tó wà láyé tíbó náà ń bọ́ra lẹ̀ ni tíbó náà máa ń ṣéyàn lẹ̀ ni irọ́ sọ̀bí táwọn ti rí èmi ò mọ̀ ẹ̀ má ẹ̀ka gbàgbé àwọn ọmọ ń bọ̀ lẹ́yìn wa ń ta bá ṣe lé ní ìtàn lẹ́yìn ọ̀la ń ta bá ṣe lé ní àwọn ọmọ tó bọ̀ lẹ́yìn wa wọ́n ń wò ó àwòkọ́ṣe láwọn ló máa fọ́lò àbí. kí n má gbàsìkò yín mọ̀ pé táìmù àti ṣe fàájì la wà kí n má gbàsìkò yín ìmọ̀ràn lẹ́fẹ̀ẹ́ gba àwọn tíátà ọ̀dọ́ táwọn náà inspire láti dàbí bàbá Ìkéré lọ́jọ́ iwájú. Olúwa ṣeun ní àkọ́kọ́ ṣẹ́mọ̀ ibi tí olúkálukú ti yan tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tí Abíọ́dún Àìkódù tí mo ti yan tèmi ọ̀tọ̀ ni mo ní orúkọ lénìí kì í ṣe babaláwo ló fún lórúkọ kì í ṣe àfáà kì í ṣe wòlíì Ọlọ́run ló fún mi lórúkọ yẹn mi ò dé láti gbọ́ orúkọ yẹn jẹ́ so àwọn tó bá fẹ́ wo náà kó wo kó tó bẹ́ wọ̀ ọ́ ẹ fi síwájú Ọlọ́run ẹ bá mi wò sọ́nà mi ni ẹ wọ́n lomi wọn mọ̀ kì í ṣọ̀nà àwọn lomi bákan tọ́ níbo ni ẹ má jẹ ntọ́ yín jẹ wọ́n máa padà ni ṣùgbọ́n tó bá ti ń tọ́ bó ṣe ń tọ́ wọ́n sọ fún mi pé ok ọ̀nà ni lóòótọ́ àwọn obstacles lè máa wà o àwọn òṣèlú kankan máa wà o ṣùgbọ́n tó kọ́ sọ pé pọ́nà ni Olúwa alájáṣá ni ṣùgbọ́n láì ṣe bẹ́ẹ̀. finally kí ni secret ẹwà yín èmi tẹ́ tó fi lọ́mọ gan-an abádúgbò àwọn àwọn pé àtẹ̀gbọ́n tábìlì ló ń lọ yìí kí ni secret kí láṣìírí ẹ̀. Ọlọ́run la ìṣírí ẹwà wa. nǹkan wá sí mo kọ́ ní àbáwọn ni àwọn ni ẹ̀ ń bá wa compete kí ló ń ṣẹlẹ̀. Ọlọ́run ni àṣírí ẹwà Ọlọ́run ni kò sí kankan lóòótọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìyàwó tí mò ń fẹ́ ní ìsìn Ọlọ́run ló kọ wá pọ̀ kì í ṣe ènìyàn Ọlọ́run dẹ̀ ṣe pé ọ̀rọ̀ ara wa ó ń yéra wa ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ àti ìyàwó ni o àtàwọn ọmọ tí mo bí ni o àti ọ̀rẹ́ ni o èyí tó jùlọ òun ni Ọlọ́run tí wàá ti pé Olúwa kọ́ ilé náà ẹ̀dá kan ṣe lásán. ẹ ṣe àbá a máa rí masa ẹ ṣe mọ́ta. Jẹ́mi súra tí máa fẹ́ lọ sí ajé. Àdìfẹ́ lọ òmùra. Agbẹ́sọ̀dọ̀ ọmọ kí tí máa fẹ́ lọ sí ajé o. Àdìfẹ́ lọ òmùra. Ali Yusuf lè fi àtẹ̀lé o. International Travels and Tours Limited. Wọ́n fi ní lọ́kàn balẹ̀. Olótìtọ́ fún ni wọ́n. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Èmi ọmọ yín olólùfẹ́ yín Alhaja Mistura Tèmi Success. Mo ní kí n fi àsìkò yìí kí n fi pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílùú Ìlọrin àti àgbègbè ẹ̀ síbi ayẹyẹ grand opening ọ́fíìsì wa tuntun ti ilé-iṣẹ́ Al Yusuf International Travels and Tours ní ọjọ́ Wednesday tó ń bọ̀ on the 11th oṣù tá a wà nínú ẹ̀yìn. Ibo wa ni ọ́fíìsì wa wà? number 1 Oro Road Junction Taiwo Road nílùú Ìlọrin Kwara State. Mo máa retí yín o ẹ̀yin ti Tèmi ní Success ẹ̀yin ti Al Yusuf ẹ̀yin ti olólùfẹ́ Islam máa retí gbogbo yín o